walking with your eyes closed. Trusting no one is a sure way to lose those you hold. If money is your baby, I want you to trust me. Oh, I put a vanilla, walking vanilla, around me. My shabby baba, kò lè dàbí bàbá. Má ṣe bí ìyá fún ọ, kò lè dàbí. Babe. Don't forget my food. Don't worry, just trust me. I'll get it for you. Okay? Babe. What's in love, Michelle? Abi? Má worry. Don't worry. Trust me, my soul carry. Do have a nice day. Thank you. Ọ̀rẹ́ mi báwo ni? Wọ́n mo máa wà ó. Ẹ á fa ìgbà wo ló fẹ́ dé? Ẹ nà. Wọ́n fojú mi dán sílẹ̀ ìgbà wo ló fẹ́ dé? Àdéhùn àwọn nǹkan tí mo rán ẹ báwo ni? Wọ́n rárá mi ò gbọ́ yẹn rárá. Èyí kí lọ́wọ́ mi ò máa lówó. Àkáǹtì wo ló ń ṣe kiri mi ò lówó? Ó dà mo ti bẹ̀ wó. Ọkọ mi ò ní pẹ́ dé mò ń dáná lọ́wọ́. Ọ̀nà máa yẹ kọ́ bẹ́ẹ̀ yìí tó. Mo gbọ́ bẹ́ẹ̀ ta náà máa pẹ́ padà. Ọkọ mi ò ní pẹ́ dé. O ṣé, bye bye. Bye. Ọ̀rẹ́ mi ò bójú ẹ ṣe ń dán. Èmi nìyẹn o, báwo ni? I'm fine. Báwo dẹ̀ ń jọ́ nìyẹn? Oh, stressful, but thank God. Wo, as you ask for it. Okay. Well prepared. Thank you, my But love. ọ̀rẹ́ mi, on one condition. Kí tún mo kàn sí? O máa fowó sí. Èsì máa wọlé fún wọn lápò. Ó ti wọ́n. Mi gbọ́. O máa fowó sí. Mo ò lówó tí mo fẹ́ fi sí o. Ọ̀rẹ́ mi ṣọ́wọ́ kó yẹ tó ń ṣe ìdíra. Wo má disturb mi, aṣọ tó gbé wá gan mi tí ìṣe kẹ̀tàn yẹ fún mo ìwé bí o ti ń pariwo. Ṣáà wò ọ̀rẹ́ mi. Ìgbà tí ìdíra mo ti ìṣẹ̀lẹ̀ gan láìpò owó. Ìwọ náà wọ pé right from the side. Quality ò máa rà. Ká má parọ́ mo láìka aṣọ. Ọkọ olówó tí mo fẹ́ fi sí. Wàá fowó sí ọ̀rẹ́ mi. Ara ẹ kọ́kọ́ máa Ó ṣe ti fowó sí tán. Níbo? O ti fowó sí tán ọ̀rẹ́ mi. Adé mi. Ẹ káàbọ̀ sà. Funky. Ẹ káàbọ̀ sà. All everything. Fine. Kò tọ́jọ́ mẹ́ta. How the journey? I'm fine. Jẹ́ kí n fi yín lẹ̀. Ẹ káàbọ̀. Ìbọnú lé lọ nìyẹn. Mo bọ̀ wá báyìí sí. Àǹtí ìdíra, olùkọ́ mi ti dé. Mo rí pẹ̀lẹ́ ọlọ́kọ. Ọmọ olówó tí mo fẹ́ fún. Alpha. Okay. Willing. Oda. Babe. I'm being lálẹ́. Jendo ni jo. Olombo Nigeria. Ìgbà wo náà lọ outside today? Olóní kankan tó fẹ́ wá ṣe nílé náà ni. Mo lọ wá fẹ́ dé sí. Olóní ò fẹ́ dé sọ́dọ̀ wa. Ọ̀dọ̀ wa? Ẹ̀nà. Ọ̀dọ̀ wa?
Oh, I can bother. Yes. I'm so happy to see you. You look so beautiful. Like seriously. Àbí báwo mo ṣe fẹ́ filẹ̀ ṣé yìí ò mọ̀ wípé orí tí a fi ṣèwé a lè go kúrò mọ́. So bó ṣe wà nìyẹn so ó ṣì wà lára ìwọ náà mọ̀. Báwo ni? You're looking so pretty and beautiful. Like seriously, really try gan. Yeah, seriously. Model like the apartment. So nice. You really try. Seriously. Thank God. Problem now. Oh, all right. Afọ kọlele. Afọ. Ó ṣì wà ní òsì ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́ mi. Ele tó kàn smile bí kíní. Ṣé kìí ṣe pé àfọ ṣé kìí ṣe pé o ti bímọ ń sìn báyìí? You never cease to amaze me. Seriously. Ṣé rí ọ̀rọ̀ àfọ yìí ẹja gbàgbé ẹ wo afọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe dé ni I'm so tired. Ṣé kábàá máa lọ. Kò sí bẹ́ẹ̀ jọ ó ní èèyàn bí pa o wá nǹkan tó máa jẹ o. Ẹ̀rù ọ̀gbìn bá ṣe ń dẹ́gbẹ́ ní ètò olóògì láìná ọlọ́sàánú. Alágbára. Well, bí ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn. Like ojú mi rí gan seriously ọ̀rẹ́ mi ò ní purọ́ tán ni. I went through a lot. So ká ṣe máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó ṣe rí nìyẹn ọ̀rẹ́. Ìyàwó wa ojú ẹ̀ ń dán. Ọbẹ̀ tó fún ẹ ó dùn ó kọjá bẹ́ẹ̀ o. Àbí. Mo ṣe wá láṣìírí ẹwà yìí ni pé ìdí abájọ tó Lákúnlé fi ń dánù. Like seriously. Tóbi dàbí ọkọ̀ tí wọ́n panẹ́ bí ìṣẹ̀ tó wá ń dán bí gòlòjíà. Seriously. Ó dẹ̀ kú tọ́jú ẹ̀ mo rọ́wọ́ ẹ̀ lára ẹ̀ gan. Má gbàgbé kọ̀ tí o kò fẹ́ sí. Oh, okay, ẹ ló kéré jù lára ẹ̀ kú. Obìnrin pẹ̀lú owó. So ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bó ṣe ń bọ́rọ̀ lọ. bó ṣe rí nìyẹn ojú mi rí iṣẹ́ gbogbo nǹkan tó jú mi náà lẹ́nu mi lè sọ but díẹ̀ tí mo lè sọ náà mo ti bá yín sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ká ṣáà máa dúpẹ́ fọ́lọ́run torí pé a dúpẹ́ pé kì í ṣe BLLB kì í ṣe bó ṣe lọ ló ṣe bọ̀ ẹlòmíín wà bó ṣe lọ ló ṣe máa bọ̀ a dúpẹ́ pé mo rán mú bọ̀ gan lẹ́yìn ká wá pè é gbogbo ẹ̀ náà pẹ́ ló já sí Ọlákúnlé àbí kí ló ní mo sọ. Ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àìmọye àwọn tó jẹ́ pé wọ́n lọ sí ibi tó lọ tó jẹ́ pé wọn ò ní nǹkan kan mú wá ṣùgbọ́n ìwọ lọ orí nǹkan mú wá wíwọ́ ló ń invest àwọn kan tó fẹ́ invest tún wọlé tó tún ṣe ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Anyway ọ̀rẹ́ ní gbogbo ọ̀nà ká ṣá máa dúpẹ́ in every situation we should be thanking God. You get nǹkan kan tẹ̀ wá máìdí mi tí mo fẹ́ sọ nǹkan tó lè wá máìdí mi tí mo fẹ́ sọ ni pé mo fẹ́ appreciate ẹ̀yin ọ̀rẹ́ mi. You know, people in your life determine how far you go in life. Yes. Yeah, and I really appreciate everyone. Like what our friends. Ọmọ tó ṣẹlẹ̀. Olakunle, we are not just friends again. You understand? We are now brothers. Yeah. Because bí mo ṣe dé ọ̀dọ̀ ẹni mo dé sí, and you know the way he treated me and his wife, wow. Wọ́n kàn treat mi bí ọba ni. Nǹkan tó ti ṣe sílẹ̀ náà ni. Ọlákúnlé o ṣe gan. Mo rí àṣìṣe. Bash, mo really dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Hello, what's up now? Kí ló ń ṣẹlẹ̀? Mo àgbà. Ọ̀rẹ́ mo ṣì wá Nàìjíríà, mo wà lọ́dọ̀ Ọlákúnlé. Nàìjíríà wà okay, at least àwọn ìjọba wa wọ́n gbìyànjú gan, wọ́n gbìyànjú. Yeah, mo enjoy ara mi ṣá but
Like seriously? Okay. Kò sí wàhálà. Bóyá ọ̀la mo jáde bọ̀ tí bá ti dé so alẹ́ mi àti ẹ̀ máa sọ̀rọ̀. Kò sí wàhálà. Tí bá ti ní time maybe alẹ́ máa pè ẹ́. Okay. All right. Bọ̀bọ́ yìí dàbà yìí, ọmọ ọkọlá yìí dàbà yìí. Àfò! Bolo tó wà lọ́nsìn báyìí. Àfò! Ọ̀gá mi o. Ṣé o fẹ́ máa kà mí lóhùn ni? Ọ̀gá mi. Ọ̀gá jẹ́ ń dọ̀. Àfò. Jíǹ. Àfò, you will never cease to amaze me. Nǹkan tí mo tiẹ̀ máa ń like ń pa ẹ̀ lélẹ̀. You are too funny. Seriously. Ọ̀gá ẹ̀kẹ́ sì máa wò ẹ̀mọ́ tí máa ti inú mi kò máa ń dádùn ni. Inú ẹ̀ ò dẹ̀ ní bàjẹ́. Pẹ̀lẹ́ báwo ni? Anyways, ó ní nǹkan tí mo fẹ́ pè ẹ́ fún. Ṣé mo sì ọ̀gá? No, kò le. Ọ̀rọ̀ life ẹ̀ náà ni mo fẹ́ pè ẹ́ fún. Tó bá rántí ìgbà tí mo fi kúrò níbí, you're still a boy. But you know now you are. Ọ̀gá gbọ́ mi lẹ́nu ojú sí wa tí. Ṣé àgbọ̀ nǹkan tí mo sọ? Farabalẹ̀ gbọ́ nǹkan tí mo sọ. Then you are still a boy. You understand? But now you are a man now. Ṣé o mọ reason tí mo fi ń pè ẹ́ pé you are a man? O mọ̀, o ti níyàwó, now you have a responsibility. Ọ̀gá lábẹ́lá. Okay. Nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ní sùúrù. Eléyìí tó ń ṣe gan ò lè jẹ́ kó lówó lọ́wọ́. Calm down ní sùúrù. Báwo ni ìyàwó ẹ àti àwọn ọmọ ẹ? Kí ni ìyàwó ẹ ń ṣe in particular? Kásùnkàjì Nigeria limited. Kò sí ń dá ṣe ìyàwó mi òkú. Even though mo tún sọ yìí. Kẹ̀sì mọ́ wo owó oṣù tí mò ń gbà. Òun la fi ń jẹun. Kò sí iṣẹ́ tó ń sí ìyàwó mi sí. Ṣé o mọ̀ pé àwọn irú yín tó bá ti bá lion jà àbí tẹ bá leopard jà báyìí? Máa ní savings. But nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ sì ni pé kó lọ wá oko dá. Tó bá wo ọ̀gá ẹ̀ Ọlákúnlé, nǹkan tó fi san salary ẹ̀ kì í ṣe pé iṣẹ́ kan ló ń ṣe o. There is something we call source of income. You have to have different means of getting money. You understand? Not based on one source of income alone. O get nǹkan tí mo sọ fún ẹ àbí mo ti ń dáwọ́ ẹ. Kò yé mi ọ̀gá. Nǹkan tí mo sọ fún ẹ sì ni pé ṣé o nílẹ̀? Ọ̀gá jẹ́ ń dọ̀. Ìní pẹ́ẹ́nì débi tí mo ní sísì. Ibo ní ti rówó ra lẹ̀. Ó dà ká má fọ̀rọ̀ gùn. Èmi á ra ilẹ̀ fún ẹ. Ọ̀gá jẹ́ ń dọ̀. Tó fún ẹ ní owó tó máa fi dá oko. O mọ̀ pé tomato ó ti di nǹkan wọn ní Nàìjíríà báyìí. Owó dẹ̀ ni àti ata. Máa fún ẹ lówó tí wàá fi invest. So that at least tó bá ṣe é ṣe léyìí, tó bá ṣe ń gba salary wàá tún máa rí owó lórí oko tó ń dá. Àbó lè dáko ni. Mo lè dáko ọ̀gá jẹ́ ń dọ̀. Wo lélẹ̀. Ẹ mọ́ lọ bẹ̀rùn ọ̀gá jẹ́ ń dọ̀. Ẹ mọ́ ṣe é rí gíní. Wọ́n lọ bẹ̀rùn. To go yet náà ń gbé. To go yet. Iṣẹ́ wo ló ń ṣe? Ọ̀gá jẹ́ ń dọ̀. Ilé pa ọdún yìí. Ẹ̀rí Bàṣírá tí mo ń kọjá lẹ́nu géètì. Tẹmọ́ ń léun. Ó ti fọkọ rẹ̀ lẹ́ o. Ó fọkọ ẹ̀ lẹ̀. Torí kìíní. Tí n bá parọ́ kẹjá mi. Ilé pa ọdún máa ti ìrora. Àfò. Ṣé kìí ṣe kan tó ń kówó ẹ̀ lọ nílé báyìí? Jẹ́ kí n tiẹ̀ wò. Góyẹ̀tì náà pé. Góyẹ̀tì kẹ̀. Ó dáa gan, ó wà òkè. Ọ̀gá jẹ́ ń dọ̀. Ó ṣiṣẹ́ gan. Àwọn Amẹ́ríkà lẹ́yìn o. Má wọrí. Eléyìí ò lè mú lọ. Gbàgbé Sùlé àbí Kàfáyà. Wo jọ bá mi nǹkan tí mo máa ń rán ẹ yẹn. Kí ló ṣe ẹ́ tó ń blush? Bá mi rà wá. Ṣé o ti gbọ́? Ṣáàbà mi rà á mi mòye tó wà ń bẹ̀ ṣùgbọ́n lọ bá yín rà. Ó dà. Jín. Má wọrí, very soon wàá di ọ̀kọ́là l'Amẹ́ríkà. Ọ̀gá sẹ́gbẹ̀ẹ́ ń travel. Má wọrí, má gbé ẹ travel, má wọrí. Ìjọ yín lójú. Ó wọkọ̀ bàálù àbí? Ó wọkọ̀ bàálù. Sẹ́ẹ̀dì ń tẹ̀sẹ̀ fún mi. So ó wọkọ̀ bàálù. Ó yá máa lọ. Ṣebet ti wà. Ó wà òkè àbí? Ó wà òkè. It's fine, it's okay. Nǹkan náà tá à ń wò náà. Seriously. Nǹkan tó pọ̀ tẹ̀ wá ṣẹlẹ̀ ni pé
price yẹn gan náà ló ti ń ṣe. ẹ rí pé wọ́n ti kọ́lé sádùúgbò yẹn rí gbogbo ẹ̀ pé kì í ṣe inú igbó. a rí náà báyìí àbí mo parọ́ báyìí. No, it's a very good look. And it's okay. Ọlákúnlé, I'm proud of you. Nǹkan tí mo like kó máa ṣe lélẹ́yìn náà. And you know, it's a very big project o. ẹ kò dẹ̀ wọ́n ẹ rí pé kò wọ́n. kò wọ́n. ó wà láàrin ibi kankan náà mo sọ nìyẹn. but price yẹn gan ni kókó nígbà tó bá sọ pé 200 million. ẹ kò wọ́n ju. pàdé mi mọ ọkọ tó ṣẹlẹ̀ pé jẹ́ra fún ẹni 150 m. ìkankan tó èmi gan. 200 million pọ̀ 200 million pọ̀. ẹni sùúrù ṣebí agent ni ẹ ṣó dẹ̀ believe pé ẹni tó mú ẹ wá èèyàn wa ni. èèyàn mi náà ni. sórí eléyìí ta fẹ́ rà yìí ọ̀nkọ́ la máa rà mọ́. ẹ̀dẹ̀ kéré náà. ẹ tẹ́ bá gba 150 million. ìgbà tó ṣe tí máa kàn tó máa gba 150 torí tí wọ́n máa fi gba 150 million. torí wọ́n ti ṣe sílẹ̀ òun náà ń jẹ lọ́wọ́ nsìn. lọ́sùwàlà. bó ṣe yẹn pàdé mi. nǹkan gidi ló ṣe yìí o seriously mo really appreciate the project yìí at least nǹkan tó bá kọ́ síbi seriously. ṣebí 150 lókè. 150 million. má worry, máa raise 50 million. ọlẹ́ máa sanwó. Fiyinfoluwa Olaniyi ẹ̀yin tẹ́ wà ní abroad. ẹ̀yin máa fẹ́ máa ṣòṣà. ọ̀pọ̀ pé àwọn akọ́tà wà ń lé àwọn. ọ̀rẹ́ mi ní tó máa ṣẹlẹ̀ nígbà mi náà máa tẹ 50 meters. bàbá ọjà. ṣé àti plan gidi ni ọ̀nà ẹ̀ṣẹ̀ gan tí o ti bẹ́ẹ̀ wọ́n tó bá ti sọ. sorry guys. jẹ́ndọ́ ló máa fún mi. hello fún mi báwo ni. èmi àti Ọlákúnlé àti Bash àti agent yẹn àwa sí site kan tó wá fi hàn wá ń bí. sorry kò sí wàhálà a lè pẹ́ dé nsìn. okay kò sí wàhálà. ta ló pè ẹ́. ìyàwó ẹ of course. my wife. ó lóun ti pe aago ẹ ò dẹ̀ lọ reason yẹn tó fi pè mí. ó lóun pe aago mi ó lọ kò sí àwọn tó ṣe fóònù náà. but anyway èmi ti sọ fún pé a lè pẹ́ dé. mo ti sọ. ìpínlẹ̀ park mọ́tò sí. ìsàlẹ̀ ń bì la park sí. ẹ bá ti park sàn yẹn náà. àmọ́ wọ́n ń ṣe bíríìjì bẹ́ẹ̀ lọ́wọ́. bá mi tẹ nọ́mbà ẹ síbí ṣebí nọ́mbà nìyẹn àbí èmi náà máa nídìí irú kan bí eléyìí. bó bá ṣe wọ́ lọ́rọ̀ ọ̀rẹ́ wẹ̀yìn ẹ̀ torí ṣóṣoṣo kúrú balẹ̀ ọmọ má fara délẹ̀ ènìyàn bí àparò lọ́mọ aráyé fẹ́ o. ọ̀rẹ́ mi kan bá fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. wà á tún fẹjọ́ dá mi dúró yá kí fún mi. ṣé gbàgbé nǹkan tí mo sọ fẹ́ nípa ọkùnrin jẹ́ńdọ́. ó ṣàfọ́ fún bàbá ọkọ mi ṣá. mo fọ́ fún wọn. báwọn rẹ máa bá wọn sọ̀rọ̀. wọ ọ̀rẹ́ mi ṣé kò look too odd like. Azar ayé ti wà civilized now and you look good yourself, you are not bad. Thank you. So ṣe ilé tètè máa lọ kọ mi ti dúró. all right mo kí mo dáná lé. all right bye. It's not a crime to love you, but I will think it twice to want you. Adé, kí ló wá ṣe tó wá kàn yín lára abẹ́lé? Adam jọ̀wọ́. Babe, I'm calling you now. Iṣẹ́ tí mo gbé wá láti ọ́fíìsì ni I want to discuss something with you. Kí ni? Ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló máa ń bọ́dà mi lókè. Ọ̀rẹ́ ẹ̀. Fúnkẹ́. Fúnkẹ́. Kí ló ṣe Fúnkẹ́? Ó máa lóun ní interest sí Uncle Jendo. Lóun ní interest sí Jendo. Bí ti báwo? Òwò ni bí ti báwo? Ó like wọn náà. So funny. Kí ló fọ́ ní ibẹ̀ láì? Ó láì kọ́rẹ́ mi. Náà. Ló wá sọ fún wọ. Ilé ìfọ́ni ó ń fọ́ni sí mi ni. Báwo ni ọ̀rẹ́ mi ló yẹ kó sọ pé òun fọ́fọ́ rẹ̀ kì í ṣe ọ̀rẹ́ ló yẹ kó sọ pé òun pa. Bọ̀ kò sí bá pin bẹ́ẹ̀ náà. Pé kí obìnrin fọ́fọ́kùnrin. Ó wá ń sọ fún ẹ. Ayé ti wà síbi láì yóò náà. Ìgbà tèmi máa rí ẹ tí mo fẹ́ kébì mú wá bẹ́ẹ̀. That was then. Ó dá wẹ̀ wọ́n ní ká fọwọ́ wẹ̀wọ́
òun náà ni ọwọ́ fi mọ́ so kò sí àwọn méjì kò sí èèyàn tí ò lè lọ bára wọn náà àwọn méjì wá ní ìwé tèmi mo wò pé tá bá lè organize bíi dinner just one dinner so from there àwọn méjì á lè ríra wọn. Yeah, that make sense. So everything will work well. I'm excuse me, but I'm about to I'm only so that one is right sọ̀rọ̀ now. Right, it's true. Yeah, no, makes sense. Every Okay, cloud has then a sorry, silver living. Dára sí mi Ọlọ́run ọba mi ò ní purọ́ tán ẹ̀ you are looking so beautiful like seriously you are not like this you change. You don't also look bad. Thank you. So bó ṣe wà ń sìn báyìí wọn pé at least o ti marry wá ti ní bí ọmọ méjì àbí ọmọ kan sìn at least ìyàwó lé àbí kí ni wọ́n fi sọ. Marry ke. Of course. Please stop me there. I don't even want anything relationship. Ọkùnrin lóhùn. Ó dẹ̀ ń sọ pé ọkùnrin ò lọ́rùn. Lóhùn ni. Ok, kí ni ọkùnrin wá ṣe fún ẹ tó sọ pé ọkùnrin ò lọ́rùn o? Sọ fún mi náà. Ọkùnrin. Yes. Oh, okay. Then we'll learn. My feet. Déjàre. So bó ṣe sọ gẹ́lẹ́ náà ni mo ṣe bá ẹ. Adéjàre kí lélẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ìyá ti jẹ mí. So lóòótọ́ ni. Just calm down. Lóòótọ́ nìkan tí wọ́n sọ. Ó bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Ọmọkùnrin ò lè bẹ̀ wọ́n lọ. Ìyá ti jẹ mí. Kì í ṣe nǹkan tó rò náà. Kí ni mo rí? Kí ni mi nígbàgbọ́? Kí ni mo bá mi báyìí? Ní sùúrù náà. Kí ni sùúrù? Ìwà àgbàrá jáde àìwọ̀kùnrin. Ó dẹ̀ bẹ̀ wọ́n lọ. Láti gbogbo wàhálà tí mo ti ṣe fún ẹ. Ma calm down. Àgbàyà díẹ̀. Wá wò Déjàre. Ó ti fẹ́ léyìn. Ó máa fi ṣàṣe mọ́ ni. Ó máa fi kàn wẹ̀. Máa jẹ́wọ́ obìnrin fún ìwà àgbàrá jáde láti gbàyà díẹ̀. Àgbáyọ̀ ṣí. Mo ní kò ní sùúrù. Kò ṣe kí fún mi. Ẹ jẹ́ kí wá tiẹ̀ calm down. Let your best be enough to contest. Tí wáyé pé mi ò dédé gbọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Okay, mo ṣe wá understand ẹ ni. You know, you don't need to generalize things. You understand? All men are not the same. You have to give the love. Jendo, please stop it. That one aside. Okay. Ìyàwó ẹ̀ kọ́, ọmọ ń kọ́. Èmi ò mà tí marry o. Single ni ṣì ni mí o. I am single and searching. Besides, nǹkan tó gbé mi wá láti America wá sí Nigeria nìyẹn. Mo ṣe wà mo wá láti wá settle down. Really? Yeah. Okay. So, if I may ask, you know, it might be nasty, but I don't want you to take it that way. You understand? Check out Shebele. Let's start all over again, please. You know, please. Jendo. Yeah. We should start all over again. All over again, please. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ òtítọ́ ni. Sorry, pé just in tó ṣe àbùsùn. Èmi náà ń gbogbo ọ̀yẹ́ wá ẹ̀ ṣe. Like seriously, just in try you. Wọ́n gbìyànjú. Àwọn ti ní wọn àbá ìtọ́ dá wọn ní. Bó ṣe wo boy, boy máa hand pẹ̀lú 2-1 or 2-0. Chelsea máa win now. Chelsea máa win. Tó bá sọ bẹ́ẹ̀. Ṣé mo yẹ owó táwọn èèyàn fi bet sí lórí bó ṣe wà? And that's what they do in London, seriously. That's what they do, but I don't know about Nigeria. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé bí Nàìjíríà ń bè. Máwo. Kò tẹ̀ ṣe mí ní kankan. Ó tẹ̀ ní kankan tí mo fẹ́ sọ fún ọ jẹ́ kí n rántí. Ṣé kò sí?
ọ̀rọ̀ yẹn gan-an ó tó fọ́ ní sinmi gan. o tẹ̀ rí pé fọ́ ni bó ṣe rẹ̀ rí yẹn mo rí pé fọ́ ní sí. ìyá yìí ní ìjẹta bí àbí ọjọ́ wo ló tẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé ọ̀rẹ́ òun. ìyẹn fún mi ìyàwó ẹ̀. ìyàwó mi náà ló ní ọ̀rẹ́ òun ta ni ọ̀rẹ́ ẹ̀ wo ní Fúnkẹ́ ó ní Fúnkẹ́ ẹ̀rù tẹ̀ kọ́kọ́ bà mí gbà kí ló ṣe Fúnkẹ́ wá ní pé ó ní kó ń bá òun bá jẹ̀ǹdọ́ sọ̀rọ̀. ìwọ́n bìnrin ìwọ ta ló jẹ́ Fúnkẹ́ nu ọmọ pọ́ àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀. Fúnkẹ́ ò mọ Fúnkẹ́. oh lady tó ń ta. náà. ok. ló wá ní ó ní kó ń bá òun bá jẹ̀ǹdọ́ sọ̀rọ̀ jẹ̀ǹdọ́ bá sọ̀rọ̀ bí ti bá wà ṣó ṣe jẹ̀ǹdọ́ ni ó ní rárá o pé ó sọ pé òun láìkì jẹ̀ǹdọ́ pé kí ni kà máa ní ṣe bí ọkùnrin ló lọ ń toast obìnrin kì í ṣe obìnrin. no don't get it wrong even ní abroad obìnrin máa ń toast ọkùnrin you understand but ṣó mọ̀ pé ayé ti yàtọ̀ ìgbà yẹn nìyẹn tọkùnrin àwọn máa lé obìnrin kiri bọ̀ báyìí obìnrin gan ó ń fọkùnrin ní ring. ṣùgbọ́n well. no you don't need to blame her mo ti léèyàn tí mo fẹ́. really. yeah. ó lè wá sọ fún mi. má bínú ọ̀rẹ́ ó tẹ̀ kí n wá sọ fún ẹ ṣé o mọ̀ pé ìjẹta mo sọ fún ẹ pé mo jáde lọ sí supermarket fẹ́ gẹ̀ táwọn kankan bí mo ṣe pàdé ẹ nìyẹn wàá tẹ̀ mọ́ dára sí mi ṣé o rántí ìgbà tá a fi wà ní school ní lady tí mo ń lé kiri ń gbà yẹn tó fi mi ṣakọ tó ń tẹ̀lé àwọn tó lówó jù wá ń gbà yẹn. ṣé kò tí marry ni. marry kẹ anyway ó ṣàlàyé fún mi gbà tí màá tiẹ̀ padà ríra ọmọ we had a date and ó ṣàlàyé àwọn story kankan fún mi nígbà tí gbà rí wọn àti ẹni tó ń fẹ́ rajà rí. ṣùṣà tó nífẹ̀ẹ́. kì í ṣe pé ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ṣé o mọ nǹkan tí mo like ni mo like obìnrin package náà. kò tán ni ó dà kò sí wàhálà ibi tó bá tẹ̀ sí náà ni nítorí pé kí gbogbo ẹ̀ náà lè dá náà ni mo bẹ́ẹ̀ ń gbàdúrà so ibi tó bá ti tẹ̀ sí náà lèmi náà tẹ̀ sí. ó ṣe gan ọ̀rẹ́ bọ̀ bí tó bá ṣe ń lọ màá jẹ́ kó mọ̀. ó dà kò sí problem. So madam result yìí lè jẹ́ kí n pè yín. okay doctor. exactly let me confirm. Yeah, I'll do it. So Eba. Hey, ẹ̀yin bá mi o doctor. Ṣé kẹ̀ tó fẹ́ fara lẹ́yìn. Ẹ jẹ́ kọ́kọ́ kí n lọ́jú mi. Doctor, mo ti lóyún. Yes. No, ẹ jẹ́ ìwò dáadáa. Ẹ ṣe kẹ̀lẹ́dẹ́ farabalẹ̀ o. Doctor, mo ti lóyún. Mo ló wà lọ́wọ́ yìí, ẹ ti lóyún. Mo ti lóyún. 4 weeks ni. Oh, after all these years, God, you are so much wonderful. Really? Yeah. Doctor, I'm so happy. Thank you so much. Ẹ ṣé gan ni o. Wọ́n máa lọ lé kí n lọ sọ fọ́kọ mi o. Ọkọ tó lọ. Okay. Báwo fún kankan but later máa pè yín. Ẹ má gbàgbà kó wá fún antenatal. Okay. Kò sí wàhálà máa wá. Tí ẹ bá ti délé. Bẹ́ẹ̀ sá. Ẹ lè tọ́ àtàkùn mi. No problem sir. Ẹ ṣé gan. Máa sọ fún wọn náà sá. Lọ títí. Ọlákúnlé mi máa nà ẹ́ pa. ìwọ àti ta ni. mo ń sọ fún ẹ. ṣèbí ayò tá ń ta ẹ náà ni. nísòro ṣé wọ́n mọ bí Barca ṣe na Madrid ni bẹ́ẹ̀ máa ṣe nà ẹ́. mo jẹ́ gẹ́gẹ́ 21 ṣé wọ́n pé 21 la wà. nísòro ṣé mo jẹ́ gẹ́gẹ́ bí. no ṣé wọ́n mọ pé 21 la wà. wo tayo jẹ̀ndọ̀ ìwọ àti ta ni. ṣé wọ́n mọ ọjọ́ tí mo ti ń play ludo ni. bẹ́ẹ̀. mo kí òpè mo kí ọ̀tá o. wo ọ̀tá ló máa jẹ́ ni. òpè ni o gbọ́dọ̀ gbin o. ní kíni ní kíni bẹ́ẹ̀ má dá lórí mélòó. ní sùúrù sori you are too faster than your shadow. You get o mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyàwó mi ti nà back to back. lórí mélòó. babe two alawa yìí o 2 alawa yìí o. ok kí wàá ní. mo ti nà back to back. back to back. o ṣe náà yọ back to back. fáyín yẹn kọ́ ló bá mi jàre. báwo ni ibi tó lọ́jọ́. wọ́n nǹkan tó wọ́n máa bá lọ sí hospital nǹkan tó ní dókítà gbélé mi lọ́wọ́. kí ni ẹ jẹ́ ń wo kí ló gbé wá tó bẹ̀rẹ̀ nìyẹn kí ni. Wow! Is it true? Wow! Come on, babe. Wow. I love you. I love you too, darling. Jesus Christ. Come. Yes! To be frank, I'm so surprised. Yes! I said it.
I said it. Kò sí wàhálà fún Ọlákúnlé ní sùúrù. Ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn? Èmi gangan ni ọlọ́pẹ́. Do you get it? Because nígbà tí mo dé, oníkan ayọ̀ bí eléyìí wọlé. And this is the good news we expected. Now, ó ti wọlé fún wa. Ṣé mọ nǹkan tó máa ṣẹlẹ̀? Yes. We need to celebrate this. We are going to the club tonight. You get? Hey, two of you. Anything tẹ́ bá fẹ́ ná, agbára mi. I trust you. No, ọ̀fìjẹ̀ndọ̀. What there? Ó tọ́ ni pé kí n má mú nǹkan tó le for now. Ní sùúrù. Ṣé mo sọ pé kò mú nǹkan tó le ni? Besides, sori anything tó bá fẹ́ ṣe inú ilé, don't bother. N ti dedicate ara mi. Tí oúnjẹ ni, gbálẹ̀ ni, anything tó bá fẹ́ ṣe, I'm ready to do it because this thing is special. You know, Ola. Yes, it's true. It's true. I can see the joy in your face. I'm telling you, I'm so happy. Má worry, boy got to come and fruit wine. That is okay. Yeah, now let's go now. Trusting someone is like a walking with your eyes closed. Ó tiẹ̀ ní kọ̀kọ́ tí mo fẹ́ bá ẹ sọ. Láti ìgbà tí mo ti dé láti Amẹ́ríkà, ọ̀dọ̀ Ọlákúnlé ni mo wà. And I won't lie to you, him and his wife won't show me any attitude. Okay. You understand? Any wrong attitude, but they really treat me well. You understand? They gave me a special treatment. Okay. Do you get it now? But tomorrow pay me le magbelo dorelo. So we need to move forward. At least pẹ̀lú nǹkan t'Ọlọ́run ṣe fún mi. So ma design láti wá apartment mi náà. At least we should start somewhere. That's good. So ma ní kí n ṣàlàyé fún ẹ. That's good, that's good. Okay. Ohun tó yẹ ni ló yẹ ni. Bẹ́ẹ̀ni. Ọkùnrin náà ni wọ́n náà. So it's fine. Okay. Kò sí wàhálà. Jẹ́ kí n lọ drop ẹ because mo fẹ́ lọ sí ọ̀dọ̀ agent mi. Mo fẹ́ lọ wo apartment yẹn. O mean pé o fẹ́ lọ wo apartment. Why tí mi lè tẹ̀lé ẹ? Okay, fine. Má worry. Better. O mọ̀ pé obìnrin like nǹkan tó dáa. At least tó bá fojú ẹ rí. Kò sí wàhálà. Kí ni iṣẹ́ mi? Kò sí wàhálà. Trusting someone is like walking with your eyes closed. Trusting no one is a sure way to lose those you hold. So you're welcome to my house. Wow. Ọlákúnlé, lélẹ̀ o. Ibi t'Ọlọ́run jogún fún wa lélẹ̀. Very nice place. Thank you so much. O ṣe gan rẹ̀. So ibi tí a manage lélẹ̀. Okay. Have your seat. Jókòó náà. This place is so nice. Yeah. But still, I'm missing income. Kẹ máa miss wa kẹ. I'm missing one. Kí lẹ tún sọ yìí? Wo, má gbàgbé ọmọ ẹ o. Bẹ́ẹ̀ni náà. Kò sí wàhálà. Ọmọ mi yẹn, òun ló ṣe kókó. Èmi wá sọ pé ẹ̀yin méjì ò ṣe kókó. Bọ̀ ìṣẹ́rọ́ ọmọ yẹn, ó wà special o. Àbí bọ̀ ìgbà kọ̀ọ̀kan, a máa dọ́dọ̀ yín wá. Ìgbà kankan yẹn. Ẹ má wọrí. Ó dáa. Babe, jọ̀ọ́ bá wa lọ sí kitchen. Wo fún mi wo tẹ̀lé dára sí mi. Ìyẹn jẹ́ ìdí pátá. Ó ṣe kókó. So ọ̀rẹ́, gan mo really appreciate ẹ gan. Kakasan, buy everything. Ẹ fún mi paper, sharp. Ẹ ṣe, hello? 500. Ṣé mo ní okay, ẹ gbà. Ó lágbára. Abẹ́ rí ni. Túndé kú ikú obìnrin ní Ìlọrin ọ̀rọ̀ rẹ o. Túndé kú obìnrin ó ga jù. Ẹ rà sàn. Ẹ kò lẹ́sà. Ẹ jọ̀ọ́ bàbá fọkànáísà tó máa wà ń bí yẹn mo béèrè. Bó ṣe à ń wo ṣé kò sí nǹkan?
Ooo, bàbá àwọn fẹ́ ṣe sílá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà níbi tó wà ń bẹ̀ yẹn. Sọ mi tó bó ṣẹlẹ̀ nígbà ni eléyìí tó gbẹnu tẹ̀ obìnrin kan ọmọ mẹ́rin ìkẹ́kọ̀ọ́ kì í ṣe tọ́tẹ̀ bẹ́ẹ̀. Ọmọ mẹ́rin. Ọmọ mẹ́rin. Ọmọ mẹ́rin. Bẹ́ẹ̀ ni o ìkẹ́kọ̀ọ́ kì í ṣe tọ́tẹ̀ bẹ́ẹ̀. Èmi ti sọ pé èmi ò ní márùn tó èmi mo sọ pé mi ò ní fẹ́ yàwó mọ́. Kábùrù káfẹsẹ̀ kọ́ káwé ní tó máa kí ní pẹ̀lẹ́ o. Ohun tí a rí ló ń sọ bóyá ṣe fẹ́ ní. Adé, ìfẹ́ mi. Adé náà fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni. Adé o tún kọ̀yìn sí mi ni. Adé o dẹ̀ jọ̀ọ́, kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe? Ọkàn tí ẹ pity condition tí mo wà. Adé mi. Adé kìí ṣe bá ṣe bẹ̀rẹ̀ nìyí. Adé kí ni mo ṣe? Ṣàánú mi. Lord. And you know I can't shit on you, Adé. Gbà mí gbọ́ lólùfẹ́ mi wọn ò ní dá o. Just like yesterday when we did together, we dey run things with the hope say things go better. Máa jó lọ, mò ń wẹ̀yìn rẹ̀. Bó bá ṣe wọ́ lọ́rọ̀ ọ̀rẹ́ wẹ̀yìn rẹ̀ torí ṣóṣoṣo kúrú balẹ̀, ọmọ má fara délẹ̀. Ènìyàn bí àparò lọ́mọ aráyé. Hello, Okudendo. See, I'm not fine, no, I'm not fine. Ọlákúnlé ni o. Ẹ wo mi ò understand ẹ. For some days na ṣe ló kàn fún mi latitude nínú ilé. Tí n bá kí kò ní dá mi lóhùn. Orí bẹ́ẹ̀dì everything ẹ wo. Kí n ní sùúrù. Ẹ mọ nǹkan tí mò ń face ṣá. I'm not happy at all. Kò complete condition tí mo wà. I'm serious. Bó ṣe yà yín lẹ́nu náà ló máa ṣe yà mí lẹ́nu o. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́, tẹ́ bá lè ráyè kẹ́ wá, ẹ jọ̀ọ́. Àánú, tẹ́ bá pè yẹn, call yẹn ò lè ṣe, please come. Okay, ẹ jọ̀ọ́. Okay, kí n pè yín tó bá ti wà nílé àbí? Okay, ẹ ti ń pe nọ́mbà ìgan kò pí kọ́ yín. Ẹ ti rí bẹ́yìn. Ṣé ó tún bínú sẹ́yìn náà ní báyìí? Ó dáa. Ẹ máa pè yín tó bá ti wà nílé, ẹ má worry, máa pè yín or kí n text yín. Alright sir, ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé o, ẹ jọ̀ọ́. Ó dáa. Thank you sir. Ọ̀rọ̀ tó gbé síkùn ṣó mọ̀ pé ó wúwo, awúwo kò ní jẹ́ kí nǹkan gidi kó rí bí dúró sí. That's why you just have to forget, let it be, and let Almighty be with you and get you in whatever it is your endeavor. Your endeavor. When you forgive, Almighty God is watching. So take it slow and watch it. It's watching. Don't fight for yourself. Mi ò sùn, àbí kí ló sọ? Mo tẹ̀ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Ọmọ tó lọ bí tó pè lọ́mọ ta ló bí fún gan?
Adéhùn. Ìwọ náà ló lọ́mọ, ṣebí ìwọ lọkọ mi. Èmi mo lọ́mọ. Ọmọ dúdú, èmi pupa. Olú èmi ló mo lọ́mọ. Ṣé èmi pupa tó ẹni? Kọ́lọ̀ mi ló mú. Kọ́lẹ̀ ló mú. Fún mi. Mo ń béèrè lọ́wọ́ ẹ, o ò fẹ́ gbọ́ mi. Ta ló lọ́mọ yẹn? Ta ní bàbá ọmọ tó ń pè lọ́mọ mi? Ta ló bímọ ẹ fún? Wo tí ò bá jẹ́ inú estate ta wà ní. Òun ni ò tí ì jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n tó ò bá jẹ́wọ́ ẹni tó lọ́mọ fún mi tó ò bá jẹ́wọ́ ẹni tó lọ́mọ fún mi ilé òní jọjọ gbé mi àti ẹ o. Mò ń sọ fún ẹ o. Fún mi mò ń sọ fún ẹ o. Ọlọ́run, kí ló ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó mi? Iṣẹ́ Ọlákúnlé tí mo mọ̀ kọ́ lélẹ̀. Ọlákúnlé ìjọsìn. Sẹ́ni tí ò bìlí pé òun lòun ní ọmọ. Ṣé ọ̀la bìlí oyún tó wà nínú ìwà ẹ̀? Ọlọ́run kọ́ mi mọ̀ ń ṣe. Bàbá bá yan gbọ́, báwo la ṣe fẹ́ bọ́ lọ́rùn gbọ́. Ọ̀rẹ́ ṣẹ, ó fọ̀rẹ́ sínú, ọ̀rọ̀ tó gbé síkùn ṣó mọ̀ pé ó wúwo. Awúwo kò ní jẹ́ kí nǹkan gidi kó rí bí dúró sí. Àfò! Ṣí géètì yẹn. Ọ̀gá mi, lẹ́sìn pé mo jẹ́ o. Ọ̀gá jẹ́ ǹdọ́. Àfò. Ọ̀gá jẹ́ ǹdọ́. Kí ló lọ? All right. Orí ẹ̀ wà ń bẹ̀, mò ń bọ̀. Ọ̀rẹ́, kí ló ń ṣẹlẹ̀? Báwo ni? Mo dẹ̀ ń kí ẹ o tiẹ̀ bọ́dà. Anyway, mo ti pe aago ẹ láti jẹta. Orí kọ́ mi ò gbé ò dẹ̀ lè gbé padà. Mi ò fẹ́ gbé ni. Mo rí ẹ tí mo ní kí wọ́n á check ẹ. Mo rí mi ò fẹ́ gbé ni. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo fẹ́ gbé fún? Kí ló ṣẹlẹ̀? Wo ẹyẹlé ló bẹ́ẹ̀ ń tàn tẹ́lẹ̀. Tí adìyẹ bá bẹ́ẹ̀ tọwọ́ bọ̀, o máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wá tó bá ti yá ẹ, oyún wèrè àti ọmọ àlè tó gbé sínú ilé mi, wà kó wọn jáde kúrò níbí. Calm down. Ọlákúnlé ní sùúrù. Mi ò ever rò pé èmi àti ẹ ní any issue. Ìgbà tí mo wà lọ́dọ̀ ẹ tí mo kúrò lọ́dọ̀ ẹ, a ní issue. So what is all this? Kí ni ọmọ? Kí ni wèrè? Kí ni adìyẹ? Kí ni kìlómítà? See, you know what you have done. What did I do? Okay. I did nothing. Ẹ wo, ẹni tó mọ ọkọ tó ń ṣe, tó tún pretend fẹ́mi. Mo ti sọ fún ẹ. Ọlákúnlé, nǹkan touch lọ́pọlọ ẹ̀. Because tí nǹkan ò bá touch lọ́pọlọ ẹ̀, ò ní máa sọ̀rọ̀ báyìí. Well done. We don't have any issue. No problem now. Ṣé mo ti sọ fún ẹ? Tó bá ti yásẹ̀, nǹkan tó kó síbi tó jẹ́ property ẹ̀, wà wá kó wọn lọ. Mo sọ fún ẹ. I'm telling you. Okay, no problem. I don't have any property here. But nǹkan tí màá kàn sọ fún ẹ ni pé tó bá jẹ́ pé ó ní nǹkan míì tí mo ṣe tó fi ń sọ̀rọ̀ bẹ́lẹ̀, it is better you say it now. No problem. Nǹkan ó wà lọ́pọlọ ẹ̀. We know it. I'm telling you the fact. Nǹkan tó wà lọ́pọlọ mi yẹn, ó máa mọ̀. Mo sọ fún ẹ. Ọlákúnlé. Ta ló pẹ́? Ta ló ní kó jáde? Ọgbẹ́gbẹ́ yẹ wọlé lọ́jọ́. Gbọ́sítà ni. Mo sọ fún ẹ. Wo àṣejọ́ bẹ̀rẹ̀ ni. Èmi àti ẹ. Yes, àṣejọ́ bẹ̀rẹ̀ ni. Èmi àti àbí. You will see film. Tí ẹ ní sùúrù náà, tí ẹ ní kò tiẹ̀ gbọ́ mi. Ọlákúnlé ní sùúrù kò tiẹ̀ gbọ́ mi. Ọlákúnlé, tó fẹ́ fi mọ́mọ́ bá Ọlákúnlé, kí ló ṣẹlẹ̀? Ọlákúnlé, kí ló? Kò tún tó yẹn. Ọlákúnlé. Ọkùn jẹ̀ǹdọ́, ẹ má yẹ kó fi mọ́tò gbá yín lẹ́sẹ̀ o. Mo ti ṣàánú pé mo pè yín. Mo fún explain everything fún yín lórí fún I don't understand. Ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀. Èmi àti Ọlákúnlé ò ní ṣìnà. Mo ti jí lóru, mo ti bẹ̀, mo ti ṣe everything. I don't understand. Bóyá ó ní kankan tó ń bọ̀ láàrin ẹ̀yin méjì. Ẹ wo ẹjọ́ ẹ má bínú ẹjọ́. Right, like seriously, because Ọlákúnlé was, I don't know, we don't have any issue. Ẹ mọ́ mi mọ́ mi. Ṣé kò sí nǹkan kí ló sọ̀gà? Ta ló fi ẹ̀ sọ̀rọ̀? Wo fún mi, ó yí ẹ o, ó yí ẹ, but màá pè ẹ má worry. Ọ̀gá jẹ́ ǹdọ́. Wo má tẹ̀lé mi o. Ọ̀gá jẹ́ ǹdọ́. Ọ̀gá ṣe ti bẹ́ẹ̀ ni pé ìwà àti láyọ̀ ń jà. Ọ̀gá jẹ́ ǹdọ́. Wọ́n jí.
ọ̀gá tẹ̀ ń bọ̀ ọ̀gá Amẹ́ríkà ọ̀gá Nàìjíríà ọlọ́run àṣàánú ìrànlọ́ ọ̀gá ìbò ó ti bá Amẹ́ríkà kó alóòrùn ẹgbẹ̀ jẹ́ olóòrùn ti jẹ́ ó ti di àwọn ọ̀gá lóyún ọlọ́run bọ́ ṣé mi ìsọ̀rí bọ́ ṣé mi ìsọ̀rí rẹ̀ ń bí ọlọ́run. That's why you just have to forgive, forget, let it be, and let Almighty be with you and get you in whatever it is. What? You get out of here. Ẹ wo ṣe ni Ọlákúnlé wọn fún mi ní attitude nílé tí n bá gbélé mi ò mọ̀ gbé. Ọkàn ó ń ṣe mí bákan ni ó yẹ kí n wá gan ni kò yẹ kí n pè yín bọ̀ ní gẹ́ta owó condition mi ò dáàdì ẹ jọ̀ọ́ tí bá ní kẹ́ ẹ pè báyìí wò agídí ẹ ti pọ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá tún sọ tinú ẹ̀ fún yín tó bá rí yín ẹ̀yin àti mọ́mì ẹ jọ̀ọ́. àti mo miss mọ́mì náà bọ̀ mo wò kó tẹ́ bá tún ẹ̀yin méjèèjì mo ti gbọ́. àkín má ronú pẹ̀lú nǹkan tọ́lákúnlé ń fojú mi rí inú ilé yìí kò wo condition mi náà mo ti gbọ́ dáadé. ok sir ẹ ṣé sir ẹ máa tún máa pè yín. ok sir. Trusting someone is like a walking with your eyes closed. Kí ló tẹ̀ ń pè mí fún mi? Sorry. Má bínú. Ṣé kò sí? Ọjọ́ mẹ́ta inú mi ò dùn sí ẹ o. Àtọ́ mi lè pa ọ fún ẹ. Kí ló ṣẹlẹ̀ tí ní ò fi dùn sí? Kí ni mo ṣe? Kí ló ṣe? Why? Ṣé o pé ọmọ yẹn ò kí ń ṣe tiẹ̀? Ọmọ wo nìyẹn? Ọmọ ó tún bí mi lé ọmọ Ọlákúnlé of course. Ọmọ Ọlákúnlé kẹ̀. Ní sùúrù. Let me get this straight. Okay. Tí ará àta ò bá tiẹ̀ believe mi, ìwọ tó jẹ́ ìfẹ́ tèmi tó súnmọ́ mi bí iṣan ọrùn ṣé kò yẹ kí wọ́n believe mi? Believe? Yeah, believe me. Wo ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kò lè possible. Báwo máa ṣe máa bá ìyàwó ọ̀rẹ́ mi sùn? Kò yẹ má possible. Jẹ́ndọ̀ kò má possible. Ṣé o trust mi ni? Trust? Yeah, trust. Okay. Jẹ́ndọ̀ ó dẹ̀ yí ẹ o. Ó yí ẹ o. Babe, kí ló yé mi bẹ́ẹ̀? Wo èmi ò ń ṣọkùnrin bẹ́ẹ̀ o. Àti wípé ẹni tó ń bá nájà ò ní kó kọjú sí o ò gbúdọ̀ wo ariwo ọjà o. Jọ̀ọ́ a ní kó kúrò lórí ẹ̀. Kó yà jẹ́bẹ̀ Jẹ́ndọ̀. Baby. Oh, sweetie. Fi mí lẹ̀ ló sùn. Oyana. Gbà mí gbọ́ lólùfẹ́ mi wọn ò ní dá o. So ẹ lọ ní sùúrù ẹ jọ̀ọ́ ọmọbìnrin ẹ ní sùúrù so àìkí test yẹn sìn but tó bá ti di on the 15th of this month ẹ máa gba result. On 15th? Na this next week. Ẹni pẹ̀lú ọmọ ṣe ìfọwọ́sẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n sì mú wọn ẹ̀fẹ́. You can say that. Ẹ ò ní sọ bẹ́ẹ̀. So result yẹn ló máa fún wa ní nǹkan pé ẹ̀yin lẹ ní o àbí kò ṣe ẹ̀yin lẹ ní ìgbà tí result bá jáde la tó máa mọ̀ náà. Dọ́kítọ̀ ṣe àlejò ní àlejò ní sí. dọ́kítọ̀ bẹ́ẹ̀ nǹkan tí mò ń sọ sẹ́ẹ̀. Ó dà kò sí problem. On 15th àbí. Ẹ wò ẹni sọ̀rọ̀ ẹ jọ mo fẹ́ pè mí gbogbo tọrọ dé dúró yìí báyìí kò tiẹ̀ gba dídí kò gbariwo so tí ẹ bá ṣe test yẹn okay now sin test ti wà lẹ̀ in the next 2 weeks 15 máa pé abẹ́ fún rí result tó bá jẹ́ pé kò ṣe ìrìn ọmọ so you know where to go tó ń ṣe ìrìn ọmọ ẹsẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ torí pé ó dìgbà tí result yẹn bá jáde ká tó ní confam so ó lọ káàmù ẹ fara ṣe èyí yìí náà. so bó ṣe jẹ́ nìyẹn tí ẹ bá lè tẹ̀lé àwọn nǹkan tí mo sọ fún yín mo ṣọ́ pé gbogbo máa níyànjú bọ̀ tí ní pé tí n bá ti pè yín pé nǹkan báyìí ní kẹ́ lọ rà nǹkan báyìí ní kẹ́ ṣe ẹ ṣe but with time
it's time. Ká tó rí some months or some years, everything ma just common infection. Just time. Okay. So no, but you better worry to come. So yeah. Ẹ jẹ́ kí n máa lọ, ṣé gbọ́? So má dé máa rí. Gbogbo mi, ṣé kò gbogbo mi? Doctor, on 15. Owó mi sẹ́. On 15. Owó mi. Babe. Babe. Ọkọ mi. Babe. What now? Babe, kí ni mo ṣe fún ẹ? Why are you shouting on me? Kí ló ṣẹlẹ̀? Okay, babe, you know what? If you don't trust me, let's go for DNA testing. DNA test? Yes, now. Ìjọ now. DNA test wo? Ṣé eléyìí tí mo ti ṣe? Àbí èwo? Babe. Just wait for 50 days. God, what is happening in my marriage? This is not my man. Ọlákúnlé tí mo fẹ́ kọ́ lélẹ̀. Kò tí ẹ wo condition mi. Ha! God, have mercy on me. Ọlọ́run jọ̀ọ́ kọ́ mi. Àbí? Bàbá yàn gbọ́ báwo la ṣe fẹ́ bọ́ lọ́rùn gbọ́ ọ̀rẹ́ ṣẹ ó fọ̀rẹ́ sínú ọ̀rọ̀ tó gbé síkùn ṣó mọ̀ pé ó awúwo kò ní jẹ́ kí nǹkan gidi kó rí bí dúró sí. That's why you just have to forget, let it be and let Almighty be with you. Ìyàwó mi pè yín. Ó dáa bó ṣe pè yín yẹn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti kọjá bẹ́ẹ̀ ṣe rò dádì. Bẹ́ẹ̀ ni oyún eléyìí gan tó wà nú ẹ̀ kì í ṣe mo ní. Bẹ́ẹ̀ ni náà ẹ wo evidence tó wà lọ́wọ́ mi pọ̀ gan. Mo ti gbé àwọn ìgbésẹ̀ tó nípọn lórí ọ̀rọ̀ yìí. DNA test mo ti lọ ṣe DNA test. Ẹ nà ẹ ń bọ̀ wá rí wa lé kò sí problem gbogbo àwọn tọ̀rọ̀ yẹn kàn pátá máa pè wọ́n wá sílé wa bẹ́ẹ̀ ni ó dáa kò sí problem dáàdì mo ti gbọ́ kò sí problem dáàdì ó dáa sà. Yeah. Oh, Mr. Ọlákúnlé. Doctor. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ máa fọ́ nísìnyí tí bá ti rí yín. Yeah. So. Ẹ farabalẹ̀. Ṣé mo sọ fún yín pé kẹ́ farabalẹ̀? Bàbá. So tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́ni bí kò ń ṣe ẹ̀yin sí, a máa confirm. So let me see. Just this it. Doctor. Yeah. Are you sure? Yes. Èmi mo lọ́mọ. Èmi náà yes. Nǹkan tó sọ fún wa ni ẹ̀yin lẹ́lọ́mọ. Doctor, ó yà mí lẹ́nu ni. Èmi gan yà mí lẹ́nu. So onímọ̀jú sọ fún nígbà yẹn pé kẹ́ ní sùúrù. Kẹ́mi jẹ́ ká bá nǹkan jẹ́. Ó yà mí lẹ́nu lónìí ni. Àwọn ọ̀kún. Ṣebí mi gan ó yà mí lẹ́nu.
àbí. Kò yé mi náà o. Kò yé mi o. So mo ní tọ́sí ní ìjẹ́ ká believe ẹ̀ ẹ̀ka believe ẹ̀. So ó bọ́ fún a surprise but ó yé wa. So má dé máa rí yín. That's why you just have to forget, let it be. Mo wá ń gbọ́ làbárí rẹ o torí ń mọ̀ tó orí lọ́bẹ̀ báyìí tó fi wá ru ọwọ́ tó fi ní kì í ṣe wọ̀ lọ́lọ́mọ ẹ̀. Dádì ẹ ṣe gan ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tá bá ní ká máa sọ tó bá jẹ́ ẹ̀yin ni dádì ń mórú bàbá tí mo ní ẹ̀yin náà ẹ lè gbà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ ń wò yìí ó ti kọjá nǹkan tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ yìí ti lọ fà gan. Irú fáwọn ló lọ ẹ jẹ́ ká mọ̀. Ó dáa àkọ́kọ́. Tó ṣẹlẹ̀ nígbà ni eléyìí tó gbẹnu tẹ̀ obìnrin kan ọmọ mẹ́rin ìkẹ́kọ̀ọ́ kì í ṣe tọ́pọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Ọmọ mẹ́rin. Ọmọ mẹ́rin. Bẹ́ẹ̀ ni o ìkẹ́kọ̀ọ́ kì í ṣe tọ́pọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Èmi ti sọ pé èmi ò ní márùn tó èmi mo sákẹ́ mi ò ní fẹ́ yàwó mọ́. Kí wàá ní kí ni bàbàrà tó wà ràn kankan mọ́. Ẹ̀gbọ́ ilé náà. Afa. Ọlákúnlé ló ń ṣẹlẹ̀. Kí ló wá ṣe? Wo ọ̀rẹ́ má bínú ó yẹ kí n ti pè ẹ́ àwọn kankan tí mo gbàgbé ni mo rántí tí mo wá mú ṣùgbọ́n so a máa ríra all right. Mi mọ̀ kó ti dé. Báwo ẹ̀? Bó ló ń lọ? Kí ló ṣe? Mo káṣọ wọlé mi. Mo wá ń fọwọ́ ẹ̀sán. Mi mọ̀ kó ti dé kan. Bẹ́ẹ̀ fún yín. Ó ti àfáàsì. Okay. Ṣùgbọ́n ogun tó ń sọ yìí ṣé ọgbà ọlọ́run ọwọ́ mú ni. Báṣì tí ì bá rí nǹkan mi ò ní máa sọ. Ó dáa eléyìí gan-an tó wá dùn mí jù òun ni ti eléyìí tí gate man mi tó sọ fún mi. Bá ṣe pé àríbi mú kú ní téèyàn fi kú lọ́rùn. Àbí. Àkàmọ́ máa ta mọ̀ ilé kí wá ní gbogbo ẹ̀ kí lè yẹ kí àìrí kankan ṣe ni mo rí lè sí o. So Ọlákúnlé trust me. Báwo mo ṣe fẹ́ trust ẹ? Ngbà tá a wà ní school mo rántí ngbà yẹn náà. Pé kí ni yẹn? Girlfriend àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní ìwọ yìí náà ni o. Ìkejì tí mo tún fẹ́ nígbà yẹn ìwọ yìí náà ni. Ó wá ń sọ fún mi pé ní sùúrù ibi tó ti miss ẹ nìyẹn past mi nìyẹn you don't need to refer to my past anymore mi ò ṣe gbogbo wọn yẹn mọ́ I'm a changed person ìwọ ló kàn fẹ́ inconvenient ara ẹ it's not possible so okay jẹ́ kí n sọ nǹkan fún ẹ ọ̀rẹ́ mi àti ẹ ó ti kúrò ní ọ̀rẹ́ lásán ọmọ ìyá lèmi àti ẹ mi ò lè sùn ti yàwó ẹ̀ là ń sọ yìí ìgbà yẹn nìyẹn abidadi. Kàtí ẹ̀ mọ̀ gbọ́ eléyìí mi ọba wí èyí fojú fétífétí bí ekunú àgbè yìí tí ẹ̀ bá wá sí wọ́n gbọ́wé Yorùbá ní ọ̀gbọ́n báwọn bàbá wa ṣe máa ń pọ̀ òwe náà ni wọ́n lẹ́ni tá a bá ń bá rìn ká mọ̀ fura sí ẹni a bá sì ti ń fura sí ká mọ̀ bá rìn nígbà wọ́n ti ń fura sọ̀rọ̀ rẹ tó ti ń fura sí iye kan rẹ báyìí ọkọ̀ yẹ kó sún sẹ́yìn wá sí adé nísìnyí wá sọ pé kíní kankan ìgbàgbọ́ kíní kan. Ẹ tẹ̀ dúró gbogbo ilé ìta sọ ibo gan ló ń lọ jáwọn. Ìgbà tí ọ̀rọ̀ yẹn tàbí ti rí bẹ́ẹ̀ èmi náà ti lọ ṣe DNA test
dókítà mi dẹ̀ sọ fún mi pé èmi mo lọ́mọ. Imagine sọtán ṣe rí nǹkan báyìí àmúnibú ni ẹran bí yẹ ní á o ìbí yẹ fọ́ lójú ọ̀tún ẹran rẹ fọ́ tòsì bí wọ́n bá bú wọn ní léwúrẹ́ tó fọ́ lójú náà ni sọtán ọ̀wá àti àtàmọ́mátàmọ́ tó mú mọ́ látàárọ̀ sọmọ pé ọ̀sẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ìbọ́mọ òjọ́ ṣòkòtò yóò sì jọ kíjìpá nígbà ó ti di sálámà ẹni mo ti mọ̀ pé èmi kọ́ mo bí ọmọ ìfúnbúkú ti ń bẹ́nu ìyá rẹ̀ lọ́dọ̀ jáde ẹ já gbòòrò jàre aṣojú iná ni alásọjá wáyà àgbà ní ẹ ti sọ̀rọ̀ jù. bọ́ọ̀lù bá ṣe ní kí n má sọ̀rọ̀ máa fi ń ṣẹ̀ sínú ọmọ mi ní kí n má lè bá sọ̀rọ̀ irúkìrú ọbẹ̀ wo tí ọmọ mi yọ̀ dá fún ọ gbogbo tó o ṣe kalẹ̀ ní ìsìn kọ́ fa aya rẹ mọ́ra kọ́ bẹ́ẹ̀ kọ́ nà fẹ́lẹ́fẹ́lẹ́ kọ́ bẹ́ẹ̀ kọ́ wá bẹ ọ̀rẹ́ rẹ tọrọ ọ̀sẹ̀ gidi gan àwọn nǹkan tí ò tó kan àtàmọ́mátàmọ́ kan lọ́ọ̀kan tí ọlọ́mọ lẹ́sẹ̀ sá ọmọ rẹ̀ àbò mò. ìwà nù bàbá ẹ̀ náà ló kúkú. ìwà nù ta ni yóò rí nǹkan àbó rí nǹkan. ẹ ṣe dáàdì àgbáyé àtàlẹ́sà. yóò dáa fún ọ. ẹ ṣe mọ́ mi ẹ jẹun ọmọ lágbára Ọlọ́run ọ̀rẹ́ mi big bash ó ṣe gan mo really appreciate nǹkan kan ni mo tiẹ̀ fẹ́ sọ because ó sọ̀rọ̀ kan pé ìgbà kan òun rí mi tí mò ń tú ṣòkòtò kíní kan òun wá láti ìta lọ nǹkan kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé mo gbàgbé nǹkan so mo fẹ́ wá mú ní inú ilé ẹ̀ so ibi tí mo ti dé mo wà press ìyàwó ẹ̀ wà nùlé mo wá ń pè pé mo fẹ́ lo restroom wọn so restroom yẹn ni mo lọ tí mo ti lọ tọ̀ tí mo dẹ̀ jáde tí mo ń bọ̀ bá a ṣe pàdé nìyẹn tí mo ń ṣe ṣòkòtò mi kò pẹ́ níyàwó ẹ̀ náà jáde. ìgbà tèmi náà rí tí ìyàwó mi dẹ̀ tẹ̀lé tí mo dẹ̀ rí bó ṣe múra yẹn tèmi àti ìyàwó mi báyìí ṣe lọ́kọláya tán bó ṣe máa múra nìyẹn owó nǹkan tó fà á nìyẹn. Ọlákúnlé ọ̀rọ̀ rẹ ò dùn mí. sọ̀rọ̀ ẹni bá ti tutọ́ sílẹ̀ tí ń fẹsẹ̀ ra ọmọ tí wọ́n fi tó onítọ́ ṣe ni àjẹ́ pé wọ́n gan fúnra rẹ ọmọ ara rí ọmọ rárá oníṣekúṣe ní ìwàkúwà ìwà ìyá rẹ ìwọ náà ló tún lọ mú Ọlọ́run wà kàsáálí. ọba ṣe pé ìgbà tí mo sì wà nísàgbọ́ òde ni èyí ti kọ́kọ́ ya bọ̀ èyí ti kò bọ̀ kọ́bọ̀ ló ti kún ẹnu rẹ tí bá fún ọba yìí kọ́bọ̀. ó ti tó sẹ́ẹ̀ ó ti tó. kí n má bọ̀ máa fún mi. alásọjáàmù ni yẹn ti tó. bá a ṣe máa sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n mọ̀ á máa sọ kan wọ́n máa sọ méjì ẹlẹ́nu rúru bíi gbà sẹ́ kéde gbogbo yín ní ìsìn. aṣojú báyìí jẹ́ alásọjáàmù má bínú torí Ọlọ́run má bínú ọ̀rẹ́ ìlú náà má bínú. káre. jẹ́ńdọ́ mọ́ sí. ènìyàn lálábàákú ẹwà bàbá bá yàn gbọ́ báwo la ṣe fẹ́ bọ́ lọ́rùn gbọ́ ọ̀rẹ́ ṣẹ ó fọ̀rẹ́ sínú ọ̀rọ̀ tó gbé síkùn ṣó mọ̀ pé ó wúwo kò ní jẹ́ kí nǹkan gidi kó rí bí dúró sí i. That's why you just have to forget, let it be, and let Almighty be with you and get you in whatever it is, your endeavor.